ìgbésẹ̀ wo ló yẹ fún iléeṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ láti gbé kí wọ́n tó ta síìmù ìpè tí ẹnìkan ti lò rí fún ẹlòmíì? Lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí BBC News Yorùbá tó mọ̀ sí fún arábìnrin Títílayọ̀ Ibrahim níbi tó ti ṣàlàyé nípa bí ó ṣe di èrò àtìmọ́lé látàrí síìmù ìpè tó mà rà. Títílayọ̀ sọ fún BBC pé ní ọdún tó kọjá ni òun mà ra síìmù ní iléeṣẹ́ ètò ìbáraẹnisọ̀rọ̀ kan tó sì jẹ́ pé síìmù táwọn ajínigbé ti lò rí ìní wọ́n mọ̀ fún òun ní nọ́mbà rẹ̀. Ó ṣàlàyé bí àwọn ọlọ́pàá ṣe wá gbé òun nílé tí òun sì di èrò àtìmọ́lé kó tó di wípé orí padà kó òun yọ. Ó ní ìwádìí àwọn ọlọ́pàá ó mà fi hàn pé lẹ́yìn ọdún kan tí àwọn ajínigbé ti fi síìmù náà ṣọṣẹ́ ìní wọ́n mà ta síìmù náà fún òun. Látìgbà tí fídíò náà sì ti jáde ìní àwọn èèyàn ti ń béèrè pé ṣé ó tọ̀nà fún àwọn iléeṣẹ́ ètò ìbáraẹnisọ̀rọ̀ láti máa ta síìmù tí èèyàn kan ti lò rí fún ẹlòmíràn. Èyí ló mọ̀ mú wa tọ̀ onímọ̀ òfin lọ láti béèrè bóyá ó má tọ̀nà fún iléeṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ láti ta síìmù tí èèyàn kan bá ti lò rí àti pé kí ló yẹ kí èèyàn máa ṣe tó bá bá ara rẹ̀ nínú irú ipò tí Títílayọ̀ Ibrahim ti bá ara rẹ̀ yìí. Agbẹjọ́rò kan tó fi ìlú Ìbàdàn olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe bùjókòó Abímbọ́lá Òrógadé ó mà sọ fún BBC News Yorùbá pé lóòótọ́ ni àwọn òfin wà tó mà de ríra síìmù kí èèyàn tó bẹ̀rẹ̀ sí ní lò ó. Ó wá ṣàlàyé pé tí èèyàn bá fẹ́ ra síìmù onítọ̀hún ó máa nílò láti fi orúkọ sílẹ̀ pẹ̀lú iléeṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ tó ti fẹ́ ra síìmù náà tí wọ́n sì máa gba orúkọ rẹ̀ sílẹ̀. Ó ní yàtọ̀ sí orúkọ ẹni náà ó máa nílò láti tẹ̀ka yóò sì ya àwòrán tí wọ́n sì máa so nọ́mbà ìdánimọ̀ rẹ̀ NIN wọ́n ó so mọ́ nọ́mbà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ rà náà kí iléeṣẹ́ bẹ́ẹ̀ kó tó ta síìmù fún un gẹ́gẹ́ bí òfin tí àjọ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ ní Nàìjíríà ìyẹn Nigeria Communication Commission NCC gẹ́gẹ́ bó ṣe là á kalẹ̀. Òrógadé ni ó mọ̀ pọn dandan fún ẹni tó bá fẹ́ ra síìmù láti gbọ́dọ̀ ṣe gbogbo ìforúkọsílẹ̀ yìí lójúnà àti dènà lílo síìmù náà láti wù ọ̀daràn lọ́jọ́ iwájú. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ohun tó ṣẹlẹ̀ sí Títílayọ̀, agbẹjọ́rò náà ni ó má tọ̀nà bí Títílayọ̀ bó ṣe ṣe pẹ̀lú bó ṣe gbẹnu agbẹjọ́rò rẹ̀ láti lọ sọ fún àwọn ọlọ́pàá láti lọ ṣe ìwádìí nípa ìgbà tí òun mà ra síìmù àti ìgbà tí wọ́n ti wù ọ̀daràn tẹ́lẹ̀. Agbẹjọ́rò náà ni ó mà yẹ kí àwọn ọlọ́pàá ti ṣe ìwádìí bẹ́ẹ̀ ṣáájú kí wọ́n tó fi òfin gbé arábìnrin náà. Ó wá gba àwọn èèyàn lámọ̀ràn láti máa kàn sí àwọn amòfin tàbí agbẹjọ́rò nígbà tí wọ́n bá ń kojú irúfẹ́ ìṣòro báyìí. Ó wá wòye pé tí wọ́n bá gbèrò láti fẹ́ gba ọ̀nà ẹ̀bùrú tàbí parí rẹ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá láì gba agbẹjọ́rò ó ṣeéṣe kí ẹjọ́ bẹ́ẹ̀ kó ju bó ṣe yẹ lọ nítorí ìwà ọ̀daràn pọ́nbélé ó ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí òfin ètò ìbáraẹnisọ̀rọ̀ ní Nàìjíríà ó ṣeéṣe kí iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ kó gbé nọ́mbà tí ẹnìkan ti lò rí fún ẹlòmíràn. Èyí lè wáyé nígbà tí wọn kò bá lo nọ́mbà náà mọ́ fún ìgbà pípẹ́ láàrin oṣù mẹ́ta sí ọdún kan. Àmọ́ agbẹjọ́rò Òrógadé ó wá sọ wípé lórí ọ̀rọ̀ Títílayọ̀ Ibrahim iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ tó mà ta síìmù fún ó yẹ kí wọ́n ṣe àyẹ̀wò ẹni tó kọ́kọ́ lo síìmù náà nípa orúkọ tí wọ́n gbà sílẹ̀ kí wọ́n tó ta síìmù bẹ́ẹ̀ fún ẹlòmíràn. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ó yẹ kí Títílayọ̀ kó pe iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ àti iléeṣẹ́ ọlọ́pàá lẹ́jọ́ lórí àwọn ohun tí wọ́n jẹ́ kó là kọjá nítorí tí kò bá ṣe ohun tó yẹ bó ṣe yẹ ó ṣeéṣe kó sì wà nínú ẹ̀wọ̀n títí di àsìkò yìí. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò alákòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o.